ẹ̀yin àgbàlagbà náà lẹ́ni tí ẹ̀rù bá ti kọ òkè tó bá ti kọ ilẹ̀ ó níbi kan tá máa ń gbé ka. ẹ má jẹ́ ń tàn yín sà mi ì ní àìdí àbí tó máa ń gbé sí yẹn ibi tó ń gbé sí yẹn gangan nítorí ẹ̀gàn mo ṣe wá ìyà ń jẹ mí gan. Happy birthday, Akorede. Who is Akorede? Me. wọ́n máa sọ pé téèyàn bá rí pépà báyìí ó máa pè lówó ṣé wọn kó ṣẹlẹ̀ sí mi last week yẹn. ẹrù dà 1,000 naira. bẹ́ẹ̀ni sọ ọ̀rọ̀ owó tí ń bẹ lọ́wọ́ rẹ yìí yóò dìmú yóò dìgbà owó tó rí tẹ́wọ̀ pọ̀ táyà àwọn kan yà gàrà. ṣé kò ní nǹkan tí kò lálàyé tí wọ́n ṣe fún ẹ nípa passport náà ni. tẹ́tí kọ́ gbọ́ pọ́ọ̀tì lò àwọn obìnrin lọ́mọ fún obìnrin tó bá rẹwà dáadáa bọ́ọ̀ bá ti ṣe ń fún wọn ìnáwó rẹ̀ ọmọ pọ̀ sí má dìwọ́ o. ṣé àwọn adélébọ̀ ni ọ̀ṣọ́rọ̀ wúndíá àbí ṣé kò yọ àwọn girama náà sílẹ̀. mọ̀ fún girama. ẹni tí ń ṣàánú wa o ọlọ́run ò jẹ́ kó náà bá àánú pàdé. bọ́lá ń ṣògo wọn gbé sùúrù lélẹ̀ mọ́ ogun mi ti dé wọn gbé. bẹ́ẹ̀ ló ń gbé yín. ń bọ̀ sá. mo ti padà get mi.